ó ta tún gbọ́ ni pé wọ́n ní pé àbí àwọn tẹ ká ṣe fáwọn alálẹ̀ tá a ṣe ló yẹ káwọn onísùnmọ̀ mi ló yẹ kó wọ ilẹ̀ Yorùbá ni ìyẹn ń kọ́ sà àwọn kan tún sọ bẹ́ẹ̀ náà. ẹ ṣe sà, God bless you. ẹ má jà á máa tanra wa sà, ẹ má jà á máa gba ẹ̀tàn láàyè. nígbà tí olóyè wa Sunday Igboho nígbà yẹn tó ń rálì táàjọ ń rálì èmi gan lọ́wọ́ sí táàjọ ń rálì fún Yorùbá nation táàjọ ń rálì táà mobilize náà káàkiri. ẹ̀yin náà ẹ kú Sunday Igboho ń gbà yàbí. bẹ́ẹ̀ni mo nígbà yẹn mo bá wọn participate lẹ́kìtì náà torí mo ní interest mo mobilize náà lẹ́kìtì pé Yorùbá nation must be agitate and mobilize ṣùgbọ́n at a time tí mo wòye yẹn spiritually mo rí pé ọwọ́ àwa tó ń agitate yìí ọwọ́ wa ò lè ká issue yẹn nígbà náà mo dẹ̀ sọ̀rọ̀ jáde then ṣé ẹ mọ̀ pé nígbà yẹn olóyè Sunday Igboho gbogbo èèyàn rí bí òrìṣà ni bíi pé bí òrìṣà ni bíi pé kò sí ohun tó lè tọ́ọ̀ṣì ẹ̀ ṣùgbọ́n nígbà tí ìjọba bọ́ọ̀sì ọ̀dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo èní báyìí olóyè Sunday Igboho gan dẹ̀ ń bẹ̀ ìjọba ní kán jẹ́ kó ń gbòmìnira báyìí. It is not easy ká máa gbára lóògùn ìgbà tí wọ́n lọ sílé wọn tó lọ bọ́ọ̀sì ilé ẹ̀ kò ṣe dúró tó bá yẹ pé alálẹ̀ kan wà òrìṣà kan wà níbi kankan àwọn àfáà tọ́pa lórí àwọn tó àtà tọ́pa tọ́kọ nǹkan tira irú ọ̀gbẹ́ni tó yìnbọn sí dáadáa tọ́pa ẹ̀ tọ́ ní kíbọn tó ràn kó pẹ́ at the end of the day ìbọn ràn ṣé ẹ rí mi kì í báyàn tanra mi ń tanra mi dẹ̀ ń tànyàn alálẹ̀ kan ní níbi kankan jẹ́ kí n sọ fún ẹ òrìṣà yẹn ó lè máa gbé òrìṣà tẹ́nìbọ̀dì lè gbọ́kànlé ó lè máa gbé ó lè agbóríṣà wọn á gbé lọ ṣé ojú yín ló ń gbé àwọn òrìṣà wa ní ayé ìgbà yẹn tó ń gbé àwọn antiquity ọ̀pọ̀lọpọ̀ ère wà ní Brazil bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó ń gbé lọ sílùú òyìnbó tó lọ ń tà wọ́n tó ń tà fáwúsá àwọn ère yẹn ò ṣe sọ̀rọ̀ àwọn alálẹ̀ yẹn ò ṣe jà ń gbà wọn. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa tanra wa ṣé rí àsìkò tó la wà yìí kí agbègbè wa má bàa parun kí àwọn bandits má bàa tiẹ̀ wá gbàjọba lọ́jọ́ kan lọ́wọ́ àwọn olóṣèlú. mo ní ajá àwò iná fi ń dọdẹ ìwòsàn ojú ti la criminality ti advance government cannot stop it. nígbà tó ń pariwo ní eruku ní ìjẹta wọ́n tún ti wá kó wa o wọ́n ti tún jí wa gbé o wọ́n ti bẹ́ná sí mọ́tò àwọn fitilante owó mọ́tò àwọn fitilante báyìí tó ń jóná lalala ilox pé àwọn kidnapper ti bẹ́ná sí o tó ń jóná lala ní eruku Èkìtì ń bì Bandri Kwara. lókìtì bẹ́ẹ̀ ni. Alóore TV nílé nínú òkúre ẹ máa wò ó. orúkọ mi kò yí padà èmi náà ni ìránṣẹ́ Ọlọ́run alààyè wòlíì ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga tí Ọlọ́run sọ mí lọ́jọ́ sí ìpínlẹ̀ Èkìtì ní state capital Èkìtì state ìlólú ìlú ìpínlẹ̀ Èkìtì ní Adó Èkìtì ibẹ̀ lọ́lọ́run sọ mí lọ́jọ́ sí ibẹ̀ mo jókòó sí kàǹkà lórí òkè ẹ̀rí Olúwa prayer center. bóòlù gbogbo ìpínlẹ̀ Èkìtì. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò já rí láburú ààbò Ọlọ́run wà lórí wa Ọlọ́run dẹ̀ ń gbọ̀nà ìyanu àjọ̀nà àrà ó gbà fi ń bọ́ wa àti àwọn ọmọ rẹ̀ gbogbo. jẹ́ ìgbàdúrà fún àwọn ènìyàn. bàbá ó yá. gbogbo ènìyàn ẹ kú ọjọ́ mẹ́ta níbikíbi tẹ́ ẹ bá wà mo gbàdúrà fún yín gẹ́gẹ́ bí wòlíì àti násìrì Olódùmarè wípé a ti wọ ẹ́mbàmọ̀tì báyìí tó ń pè ní bàbàbà àwọn oṣù bàbàbà a ti wọ̀ oṣù bàbàbà lórúkọ Jésù kò ní bà yín sí burúkú oṣù bàbàbà àwọn bàbàbà tó wà ńbẹ̀ ire ló máa bá yín oṣù yín rí rere ẹ ó gbọ́ ayọ̀ àti inú dídùn ni gbogbo ilẹ̀kùn tí ẹ ti ń kàn láti ìbẹ̀rẹ̀ ọdún wá tí ò bọ́ sí nínú oṣù bàbàbà yìí ni ire náà máa bà yín lọ́wọ́ ó ti rí bẹ́ẹ̀ o kò lè yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín orúkọ Jésù. oríṣiríṣi náà ni ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lásìkò yìí mo sì lérò pé ibi tí ẹ̀yin náà wà ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ múlẹ̀ tì wá ní ìpínlẹ̀ Kwara Èkìtì Kwara ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Kwara báyìí
ọ̀rọ̀ ìjínigbé lọ́tún ìjínigbé ló sì wọ́n ń wọlé odidi local government gan wọ́n ti fẹ́ẹ́ sáàkì wọn tó ń bẹ̀ èmi tí mo bá ń sọ̀rọ̀ gan ó fẹ́ẹ́ kan ọ̀dọ̀ wa kọ́lọ́run ṣàánú wa sà eléyìí sà ojú ò lè fi wò ó àwọn báńdíìtì tó ti wọ Kwara báyìí kílẹ̀ lè sọ sí kí sì ni ìmọ̀ràn yín nípa ọ̀rọ̀ ètò ìdáàbòbò kí lè rí sí sà. ẹ ṣé lórúkọ Jésù yóò dára fún yín mo máa ń sábà pè ní ìrántí Ọlọ́run nítorí pé àwọn ìbéèrè tó máa ń jáde lọ́dọ̀ yín ìbéèrè tó máa ń ṣe àwọn ọmọ ènìyàn lálùbáríkà ni irú eléyìí tẹ́ ìbéèrè yìí a gbọ́ dáadáa ní Èrùkú wọ́n ti ẹ̀jọ́ mọ́tò security wọ́n ń gbé wọn gba 20 million tún padà wá gbé àwọn míì gbogbo ẹ̀ ọ̀rọ̀ banditry àti kidnapping kò dínkù nítorí ìwòye mi kan wọ́n ṣe rí wọ́n ní ajá ìwòyí la fi ń ṣọdẹ ìwòyí ṣùgbọ́n àwọn ìjọba wa wọn ò fẹ́ gbà nípa ètò ààbò wọn ò fẹ́ gbà wọ́n dẹ̀ máa gbà nítorí pé kò sí ohun tí wọ́n lè ṣe sí àfi tí wọ́n bá gbà wọ́n máa gbà kí ni nǹkan tó máa gbà ní ìmọ̀ràn àwa ènìyàn ìmọ̀ràn àwa tí Ọlọ́run fún ní òye díẹ̀díẹ̀ nípa security yìí tí Ọlọ́run dẹ̀ tún jogún ìmọ̀ ẹ̀mí fún nítorí ọ̀rọ̀ ètò ààbò yìí báyìí ẹ rí pé kò yí padà ẹ rí pé àwọn pípù yẹn kidnapping wọ́n ń ṣe é wọ́n ti ẹ̀ ń ṣe débi pé tán bá ti kidnap anybody báyìí táwọn èèyàn ẹ̀ bá lọ sọ́dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá nǹkan kan ṣe làwọn ọlọ́pàá máa sọ báwọn olè wọn gbọ́ pé kán lọ sanwó àwọn èèyàn ń sanwó nísìnyí àwọn èèyàn ń sanwó yẹn ni àwọn ọlọ́pàá ò lè ṣe anything now the only thing tí ìjọba lè tó gbọ́dọ̀ ṣe tí wọn ò tí ì fẹ́ gbà tí wọn ò fẹ́ mọ̀ pé ojú ló ti là ṣẹ́rí criminality kò lè stop á túbọ̀ máa advance sí ni torí pé ojú ti là tójú ò bá làṣà báwo ni wọ́n ṣe máa kidnap èèyàn tí wọ́n á gbé tira tí wọ́n á dẹ̀ nìkan lọ ru owó wá owó tó máa rù bí eléyìí tó máa rù physically táwọn pípù yẹn á dẹ̀ máa direct ibi tí wọ́n á lọ gbé sí tó jẹ́ pé ọlọ́pàá ò lè tẹ̀lé wọn tọ́lọ́pàá bá tẹ̀lé wọn táwọn pípù yẹn máa rí phone number táwọn pípù yẹn fi ń pè kí ló dé tó rí track wọn kì í lè track wọn ojú ti là bíi tìlú òyìnbó mọ̀ yẹn bíi ti western world nàìjíríà náà ti lajú sí criminality yìí nàìjíríà dẹ̀rẹ́ láti ilẹ̀ wọn ò build security mọ́ra ní nàìjíríà government ò build security mọ́ra kò sí security development bí nàìjíríà ṣe ń develop socially economically politically security is not developing with Nigeria wọn build the security mọ́ra mọ́ Nigeria láti ilẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí lọ́sọ̀kọ̀ orúkọ ju báwọn òyìnbó ṣe náà western world yẹn kọ́ ṣe look the only thing they can do is let there be lances armed carrying guard kíjọba lọ lances àwọn guard kan àwọn corporate guard kan kíjọba fún àwọn corporate guard kan ní lances láti máa carry heavy weapon heavy ammunition ṣẹ́ẹ̀rí tó bá ti wá dénú department corporate guard company yẹn nínú wọn náà ti máa wá rí láti máa wá ní department àwọn tí kò ń carry unarmed security guard tó jẹ́ pé pọ́npọ́ àti batin àti security chop làwọn yẹn máa lò so lára wọn náà wọ́n máa rí armed carrying guards tí tó pé gọ́ọ̀mẹ̀ là máa train wọn ìyẹn náà ìjọba gbọ́dọ̀ ṣe yẹn then number 2 ìjọba gbọ́dọ̀ máa lancers responsible ones in the community kọ́ máa gbébọn àti mature one àtàwọn veteran we have around us today we have young military personnel tó ti retire ex-soldiers we have young ex-soldiers tó yẹ kí wọ́n retire but wọ́n sì able gidi we have young retired police officers tó sì able gidi tó yẹ pé èjì ló affect wọn ní service kíjọba wo gbogbo orú àwọn wọ̀nyẹn kọ́ máa lancers àwọn èèyàn láti máa carry weapon gidi the only thing is you will train the adabi mọ́tò ni ṣé mọ̀ pé ìjọba ò ní fún anybody ní driving license láì ṣe pé kọ́kọ́ lọ driving school á lọ driving school á lọ driving school wọ́n á kọ́ ní driving rule wọ́n á kọ́ ní driving yẹn wọ́n á kọ́ ní driving rules regulations kan tó fún ní driving license the way bó ṣe bíjọba ṣe gbọ́dọ̀ ṣe nìyẹn kan license ẹni tó bá ti ní interest kan pé ẹni tó bá ti ní sẹ̀ kó apply kíjọba train ẹ̀ kó sanwó training yẹn bó ṣe handle irú eléyìí tó fẹ́ bóyá pistol ló fẹ́ bóyá rifle ló fẹ́ kíjọba train ẹ̀ kó sanwó training yẹn kíjọba dẹ̀ fún ní àtẹ ìwé òfin ẹ̀ pé
tó bá ti gbé bọ̀ bóyá onínú bí ẹ ó fi pààyàn o wọ́n á pa ẹ́ náà ni o kíjọba train àwọn èèyàn. Now tell me what bá fi mòfin tó rọ̀ mọ́ tó dẹ̀ train wọn briefly oníkálukú á wà armed. So tó o bá ń lọ, nobody will think he can just come on the road and take you into the bush. Because tó bá ti bẹ̀rẹ̀ sí náà everybody ti ní nǹkan láti defend ara ẹ̀. Criminality yìí máa dínkù. Ojú ló ti là lẹ́yìn government know pé kò sí ọ̀nà tó lè gbé gbà ojú ti là. Bó ṣe ṣe ní Western world, they just have to do it in Nigeria. License everybody, train everybody to ban interest. Let them know the law, the rules that guide the arms carrying. Simple as ABC. Tí wẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹ rí pé ìgbà àwọn gọ́ọ̀mẹ̀ntì wa gan, àwọn official wa gbogbo, ìgbà iná lọ gbé gbogbo ọlọ́pàá ti ra. Nísìnyí kò sọ ọlọ́pàá ní títì mọ́, wọ́n ti pín wọn lé VIPs. Wọ́n ti mú wọn sẹ́yìn àwọn olóṣèlú tó ní tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n máa fún wọn ní tọ́rọ́kọ́bọ̀. Kò sọ ọlọ́pàá gan tó á ṣiṣẹ́ òun ní táwọn mọ́, wọ́n ti já gbogbo wọn sẹ́yìn olóṣèlú fẹ́lẹ́fẹ́lẹ́. Olóṣèlú náà ń tẹ̀lé àtàwọn olówó míì ní community. So kò sí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ ṣerú ẹ̀dá. Kò sọ́nà tí gọ́ọ̀mẹ̀ntì lè gbà láti stop kìíní ìdán pé kán license everybody. Kán tún license àwọn arm carrying guard. It's a matter of training and let them know the rules. Let them know the law to surround the arms carrying. Simple as ABC. God bless you. Bàbá, oríṣiríṣi náà ni à ń gbọ́ àwọn kan tiẹ̀ sọ pé so ó tún gbọ́ ni pé wọ́n ní pé àbí àwọn tẹ ká ṣe fáwọn alálẹ̀ tá a ṣe ló yẹ káwọn onísùnmọ̀ mi ló yẹ kó wọ ilẹ̀ Yorùbá ni ìyẹn ń kọ́ sà àwọn kan tún sọ bẹ́ẹ̀ náà. Ẹ ṣé sà, God bless you. Ẹ má jà á máa tanra wa sà. Ẹ má jà á máa gba ẹ̀tàn láàyè. Nígbà tí olóyè wa Sunday Igboho nígbà yẹn tó ń rally táàjọ ń rally èmi gan lọ́wọ́ sí táàjọ ń rally fún Yorùbá nation táàjọ ń rally táà mobilize náà káàkiri. ẹ̀yin náà ẹ kú Sunday Igboho ń wáyà bí. Bẹ́ẹ̀ni nígbà yẹn mo bá wọn participate lẹ́kìtì náà mo participate lẹ́kìtì torí mo ní interest. Mo mobilize náà lẹ́kìtì pé Yorùbá nation must be agitate and mobilize. Ṣùgbọ́n at a time tí mo wòye yẹn spiritually mo rí pé ọwọ́ àwa tó ń agitate yìí ọwọ́ wa ò lè ká issue yẹn. Nígbà náà mo dẹ̀ sọ̀rọ̀ jáde then ṣé ẹ mọ̀ pé nígbà yẹn olóyè Sunday Igboho gbogbo èèyàn rí bí òrìṣà ni. Bíi pé bí òrìṣà ni bíi pé kò sí ohun tó lè touch ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìjọba bọ́ọ̀sì ọ̀dọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo èní báyìí olóyè Sunday Igboho gan dẹ̀ ń bẹ̀ ìjọba ní kán jẹ́ kó ń gbòmìnira báyìí. It is not easy ká máa gbára lóògùn. Ìgbà tí wọ́n lọ sílé wọn tó lọ bọ́ọ̀sì ilé ẹ̀ kò ṣe dúró. Tó bá yẹ pé alálẹ̀ kan wà òrìṣà kan wà níbì kankan àwọn àfáà tó pa lórí àwọn tó àtà tó pa tó kó nǹkan tira irú ọ̀gbẹ́ni tó yìnbọn sí dáadáa tó pa ẹ tó ní kíbọn tó ràn kó pẹ́ at the end of the day ìbọn ràn ṣé ẹ rí mi kì í báyàn tanra mi ń tanra mi dẹ̀ ń tànyàn alálẹ̀ kan ní níbì kankan jẹ́ kí n sọ fún ẹ òrìṣà yẹn ó lè máa gbé òrìṣà tẹ́nìbọ̀dì lè gbọ́kànlé ó lè máa gbé ó lè agbóríṣà wọn á gbé lọ ṣé ojú yín ló ń gbé àwọn òrìṣà wa ní ayé ìgbà yẹn tó ń gbé àwọn antiquity ọ̀pọ̀lọpọ̀ ère wá wà ní Brazil bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó ń gbé lọ sílùú òyìnbó tó lọ ń tà wọ́n tó ń tà fáwúsá àwọn ère yẹn ò ṣe sọ̀rọ̀ àwọn alálẹ̀ yẹn ò ṣe jà ń gbà wọn. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa tanra wa ṣé rí àsìkò tó la wà yìí kí agbègbè wa má bàa parun kí àwọn bandits má bàa tiẹ̀ wá gbàjọba lọ́jọ́ kan lọ́wọ́ àwọn olóṣèlú. Mo ní ajá àwò iná fi ń dọdẹ ìwòsàn ojú ti la criminality ti advance government cannot stop it. Nígbà tó ń pariwo ní eruku ní ìjẹta wọ́n tún ti wá kó wa o wọ́n ti tún jí wa gbé o wọ́n ti bẹ́ná sí mọ́tò àwọn fitilante owó mọ́tò àwọn fitilante báyìí tó ń jóná lálálá ilox pé àwọn kidnapper ti bẹ́ná sí o tó ń jóná lálá ní eruku Èkìtì bíi Bandri Kwara. Lókìtì bẹ́ẹ̀ ni ìlú ẹ̀gbọ́n mi nìyẹn Kẹ́hìndé Ọmọnísì àwọn ọba Kẹ́hìndé Ọmọnísì. Tí náà ń jó lálálá sà gbogbo wọn ń ké pé kíjọba gbà wọ́n ṣe ni mo ń wo àwọn èèyàn tó bá ti ń ké pé kíjọba gbà wọ́n
màmá wò pé kí ni ìjọba fẹ́ ṣe báyìí ta ni ìjọba gan kí ni ìjọba fẹ́ ṣe gbogbo àwọn ọlọ́pàá ẹ̀yìn àwọn olówó náà pín wọn sí tó o bá jó lóṣèlú sí wọ́n fún ẹ lọ́lọ́pàá tó o bá lówó lọ́wọ́ ní community wàá fúnra ẹgbẹ́ ọlọ́pàá wàá sanwó fáwọn authority wọ́n fún ẹ ní security ẹ̀sà mo máa ń gba security tí n bá fẹ́ rìn mi ò lè jẹ́ kán gbé mi wọgbó bẹ́ẹ̀ ni mi lè jẹ́ kán gbé mi wọgbó torí èmi tí n bá ti fẹ́ travel mo máa lọ sanwó máa apply màá ní mo nídìí méjì tán kìtì tán ní rifle so bọ́rọ̀ nàìjíríà ṣe dà nìyẹn àwa kan tó bá ti rí jáde a máa fowó ra àbò wa wọ́tọ̀ gbogbo àwọn èèyàn tó kù ìyẹn ni mo fẹ́ kíjọba rò they have to license armed carrying guards armed carrying corporate security companies government has to license them government has to license individual tó bá ní interest kan train ẹ̀ kan dẹ̀ fún ní law kan fún ó máa ní act firearms act táwọn òfin ẹ̀ wà nú ẹ̀ kan fi kọ́ bí òfin driving kan fi kọ́ ọ̀yàn bọ́n ṣe ń ṣe lóyìnbó ní ẹ jẹ́ ká kọ́ ilé tó dáa ká ṣí àwọn èèyàn wálẹ̀ lọ́wọ́ ọ̀ràn táwọn tó ń kidnap bá mọ̀ pé ibi tó fẹ́ lọ bá àwọn wọ̀nyẹn náà gbogbo ọ̀yàn ló níbọn bẹ̀ àwọn tó ń kidnap ò ní lọ o kidnapper kan ò lè dúró lójú títì tí ìjọba bá ń láńsẹ̀sì mi láti gbé kan yes tí ìjọba bá ń láńsẹ̀sì mi láti gbé kan tí mo mọ̀ pé ìbọn tó wà lọ́wọ́ mi tí n bá run into police ò ní mú mi tí màá fi láńsẹ̀sì hàn kò sí kidnapper náà tó máa dúró lójú títì de èmi náà tí n bá níbọn lọ́wọ́ a máa jọ fi dára wa lóhùn ni àwọn náà ẹran ló wà lára wọn ò lè dúró wọn sáwọ gbó. but sir níbo la fàyẹta sí ṣáyẹta òṣìṣẹ́ mọ́ ni. ayẹ what mo sọ́ọ̀rì èmi mi kì í báyọ̀ mi ń tọ́ra mi débi tí màá tan ọmọlàkejì mi ayẹ what ṣé Sunday Igboho láyẹta sí ara lọ ṣé Sunday Igboho kò claim pé òun láyẹta tẹ́lẹ̀ kò ṣe dúró àwọn tó dúró níbẹ̀ yẹn ṣé wọn bóòdẹ̀ náà ṣé wọn láyẹta sára àwọn tó dúró tí bọ́mbà kan fún yẹn. Look, I've been one time or the other leader of OPC, Oodua People's Congress. I've been one time or the other state leader, state governor of OPC. I've been one time or the other state general secretary OPC. So, gbogbo nǹkan tí wọ́n dẹ̀ tí ó dẹ̀ denote ni pé tí wọ́n bá ti ní OPC ni ìbọn ò lè ran àwọn wọ̀nyí ọ̀tá ò lè ran wọn ọ̀gbẹ́ni àwọn OPC àwọn akọ́tàmì àwa lọ́mọ akọ́tàmì my friend. Sórí ọ̀tá tá à ń sọ ayẹta tá à ń sọ yẹn tó o bá lo ayẹta tó ṣiṣẹ́ dáadáa gan ayẹta is for you to take cover ayẹta works for you to get away tán bá ń yìn sí ẹ tí ò ràn ẹ́ kó get away ni tó o bá dúró ó ní nọ́mbà rounds tó máa jáde tó o bá dúró pẹ́rẹ́ ó ní nọ́mbà rounds tó máa jáde tó yẹ pé ayẹta rẹ máa weak ló dẹ̀ máa mú ẹ balẹ̀. Bàbá kan wà ládó Èkìtì ń bíbá èmi ní fẹ́ dárúkọ ẹ̀ bàbá yẹn ló máa ń ṣe ayẹta fáwọn OPC torí ọ̀gá OPC ni nígbà yẹn. My friend ọjọ́ tó ṣèjọba tán ní káwọn mọ́pò lọ gbé wọ́n yìnbọn sí báyìí torí wọ́n ti gbà kọ́gà OPC ni wọ́n rò pé kò lè mú wọ́n yìnbọn sí báyìí ìgbà tó máa fi gbéra ó ti dúró ó ti pẹ́ díẹ̀ kó tó take off ó ní kó ń fo fẹ́ǹsì báyìí ọ̀tá já apá ẹ̀kan dànù ni ẹni tí wọ́n bẹ̀rù ẹ̀jù lẹ́kìtì because ó ń ṣe ayẹta gidi tó ń confam ní ọ̀tá sọ di ọlọ́wọ́ alápàkàndé ni. Allah Akbar. My brother má gbára kò sóògùn bí kankan. Let anybody tó bá sọ pé oògùn wà kó challenge nǹkan tí mo sọ yìí mi ní mind kí n jẹ́ ká ríra kó test oògùn yẹn but my brother orí ẹ̀rọ la wà a lè máa táṣìírí ara wa ẹ jẹ́ kí ìjọba ṣe nǹkan tí ìjọba fẹ́ ṣe báwọn ọmọ wa tán sọ pé Àmọ̀tẹ́kùn wọ́n láyẹta wọ́n ṣé wọ́n pa wọ́n sọnù sínú odò pa wọ́n sínú oko báyìí ṣé ẹgbẹ́ kan níbi few weeks ago tán kó àwọn Àmọ̀tẹ́kùn tí kidnapper kó wọn